Otasansan rédíò and TV. bí ẹrú ni Wasiu Ayinde ṣe máa ń ṣe àwọn ọmọlẹ́yìn rẹ̀. Kunle Ayanlowo ló fẹ̀sùn kan K1 The Ultimate, ọ̀kan lára àwọn onílù lẹ́yìn àgbà òǹkọrin fuji Alhaji Wasiu Ayinde. K1 The Ultimate ní bí ẹrú tí ò jẹ́ nǹkan kan ni K1 The Ultimate ṣe máa ń ṣe àwọn elégbè àti onílù lẹ́yìn rẹ̀. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí gbajumọ agbóhùnsáfẹ́fẹ́ Délé Adéyanjú ṣe fún Kunle Ayanlowo lórí ètò Àgbàlá ni Ayanlowo ti fi oríṣiríṣi ẹ̀sùn kan Alhaji Wasiu Ayinde K1 The Ultimate tó tún jẹ́ olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ayanlowo ní òun ò ní àrítọ́ka sí àṣeyọrí kankan lẹ́yìn Wasiu Ayinde fún bíi ọdún 22 tóun fi jẹ́ onílù lẹ́yìn rẹ̀. Ó tẹ̀síwájú pé K1 kò jẹ́ kí àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní àṣeyọrí olókan. Ó mẹ́nuba bí Wasiu Ayinde ṣe máa ń gba ìwé ìrìnnà international passport lọ́wọ́ àwọn táwọn jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ nígbàkúgbà tí àwọn bá ti ìrìn àjò dé láti òkè òkun tí àwọn bá ti lọ ṣeré, pẹ̀lú èròǹgbà kí àwọn má bàa ní òmìnira kankan. Ayanlowo ní lára ìwà afíàjẹ mọ́fìáyó tí K1 The Ultimate máa ń hù sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni ó fa ìjà àjàtúká tí òun fi kúrò lẹ́yìn rẹ̀ lọ́dún 2002. Pẹ̀lú àwọn ẹ̀sùn láti Kunle Ayanlowo tó jẹ́ àgbà onílù lẹ́yìn Wasiu Ayinde K1 The Ultimate tó fi kàn yìí, kí ni èrò tiyín? Kí ni ìwòye tiyín lórí àwọn ẹ̀sùn yìí? Ẹ fi èrò tiyín, ìwòye tiyín, ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment. Ẹ sì má gbàgbé o láti tẹ̀lé wa lórí ìkànnì yìí fún ọ̀kan òjọ̀kan ìròyìn ní èdè Yorùbá lọ́kan òjọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.